ará Ìwó ẹ̀yọ́ lóye o àfọ̀bàjẹ́ Ìwó sí ni o. ọba olówó Anthony Joshua Adéwálé Àkànbí bọ́ksà. ẹ̀yin ará Ìwó ẹ̀yọ́ lóye o àfọ̀bàjẹ́ Ìwó ẹ̀sìn ni o. ṣẹ̀rẹ̀ ni tó yẹ kó gbé àṣà ga o tó dání tó ń po àṣà mẹ́rọ̀kọ àgbẹ̀ gómìnà ẹ̀yọ́ sọnù o Anthony Joshua òkòtò òòlù gbogbo ọba pa. ọba olówó Anthony Joshua Adéwálé Àkànbí bọ́ksà. ẹ̀yin ará Ìwó ẹ̀yọ́ lóye o àfọ̀bàjẹ́ Ìwó ẹ̀sìn ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ọ̀wọ́n nìyàn ní mo ní bájá sọ̀rẹ́ ọ̀wọ́n irin ní mo ní kí abẹ́rẹ́ síná ọ̀wọ́n nìyàn ní mo ní fadẹ́tẹ̀ ìjọba ọ̀wọ́n nìyàn ní mo ní fi gbájú ẹ̀ fìgbà ìmọ̀ ìjọba ṣébi tí èèyàn bá máa jẹ ọ̀bá sí mọ́ ìyá abárẹ́lẹ̀ lóko alágbàro Ìwó ti síkó gbà wọ́n fa mugbó àti ọ̀mùtí joyè ọba wàyó olúwo ọba wọ́kẹ́ ẹni tí ọmọ dò nínú àṣà bóyá ló gbọ́njúmọ̀ yá ẹ̀ torí ẹ̀yìn ò ní gbọ́njúmọ̀ yá ẹ̀ kọ́ máa ṣe rédèrèdè bí òbúkọ. àwọn afọbajẹ tiẹ̀ láwọn òréré wọ́n ní gómìnà Arẹ́gbẹ́ṣọlá lọ́fọ̀ọ̀sẹ̀ ẹ̀dí àwọn lórí ṣègbè wọ́n ní ìpínlẹ̀ ọmọlúàbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni àpẹẹrẹ ọmọlúàbí yín wá dà ẹ̀ ń kọ́fà oníjàngbọ̀n ọba tó yẹ ká ẹ ti yọ ti pẹ́ odidi ọba àlú tó di bọ́ksà ọ̀sọ̀ ojú ọba ẹgbẹ́ ẹ̀dì punching bag olúwo of Ìwó Anthony Joshua láàrin àwọn lọ́balọ́ba ọba Adéwálé Àkànbí Mayweather ẹni tó yẹ kó parí ìjà làwa ń mú níjà níwájú commissioner of police níwájú AIG commissioner for chieftaincy and local government ń bẹ níbẹ̀ commissioner for land ń bẹ láàrin wọn alága ìjọba ìbílẹ̀ Ìwó ń bẹ láàrin wọn ó lé ní ọba aládé mẹ́wàá tó wà níkàlẹ̀ agbowó ọ̀gbàgbà olú ọ̀fìn ilé ogbó olúpọ̀ ọ̀fọlúpọ̀nà onígẹ̀gẹ́ ọ̀fìn gẹ̀gẹ́ ọlọ́jà ọ̀fàgbérére onísàrà ti fèésù olóògbòrò ọ̀fọ̀gbòrò ń bẹ níbẹ̀ oníbodè ọ̀fbodè òsì olúwo òkè ọ̀fìwó òkè bàbá wa ò nífin ọ̀fìn kó nífin ń bẹ láàrin wọn ọlá ajagun làṣẹ ń bẹ níbẹ̀ níwájú gbogbo wọn ló ti kó ẹ̀ṣẹ́ bu agbowó ọ̀gbàgbà olùkábíyèsí lálùbọ́lẹ̀ AIG ló gbé kó lórí agbowó ọ̀rọ̀ tó kú sójú ìlú ọ̀farasin gbogbo tẹ gbábẹ́ ọ̀dẹ̀dẹ̀ ṣe nìyí kedere ní lójú àjà mo gbọ́ pé kábíyèsí olówó òwò kúta òsì ńlé òun náà ìbá wà láàrin wọn wọ́n wà nírìn àjò ìlú òkè òkun bó o ní ìjà wọn ti bẹ̀rẹ̀ kí ló fàjà ta ló bẹ̀rẹ̀ ṣé lóòótọ́ lọ́ba Adéwálé Àkànbí di méjì èwo lòríjínà èwo ni fẹ́ẹ̀kì ọba kí ló dé tí ẹ̀mí ṣìṣẹ́ fi ń gbé ọba Adéwálé Àkànbí wọ̀ ṣé nítorí pófèrú gbàbùkún ni bí Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ yẹ́mi gbẹ́kẹ́ òrùn kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀ igi kan ò ní le títí kí àkókò ọmọ lè sọ òòṣà tí Ṣàngó mi ò lè nà àrékọ́ ló lè sá ọmọ ọ̀nà tí wọ́n fi ń ṣèpẹ̀ fólókòṣù àyànràn náà ni eégún Àkàndá ti dé eégún àgbà bẹ́ẹ̀jù bá ń ròde ìjà ẹ̀wí fún ọkọ má dóde ìjà lọ tẹ̀mí o ewúrẹ́ nìkan ló ní falẹ̀ ló ń gbà èyí tó bá ló ń gbà kìnìún ní wájà ẹranko ọba Adéwálé Àkànbí di méjì ọ̀kan gbàyàn létí ńlé abẹ̀sẹ̀kù bí òjò ọ̀kan wà lórílẹ̀‐èdè United Kingdom ṣé kìí ṣe orin tá padà kọ ni àwa ò fọbajẹ lórí irọ́ àwa ò fọbajẹ lórí ẹ̀tàn o a ò lè jẹ́ kó rí yóò gbé ní o Rashidi yóò jọba mọ́ Adéwálé original ni yóò jọba ẹ̀yin ará Ìwó ẹ kú oríire Adéwálé Àkànbí di méjì èwo ni fẹ́ẹ̀kì èwo lòríjínà ti lé ní àbítòkè òkun àbọ̀bà Abdulrasheed kan ṣiṣẹ́ fóníṣẹ́ ńláfi ọba tó tún ṣe rin gẹ́gẹ́ mo láǹfààní àti bátòkè òkun sọ̀rọ̀ torí mi ò kí ń gbọ́ wọ́n ní wọ́n pé ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan fún mi àìrìnjìnà làìrábùkẹ́ ìgbín fún èèyàn bá dénú ejò yóò rí ẹtù tó yarọ olúwo ọ̀fìwó láàrin wèrè mú wèrè lóde bàbá mu tí yọ ọmọ ń dìjà lẹ̀ ẹni tó ti yọ tí ń wá bẹ́kùnbẹ́kùn sódìdí ọba náà nìyí ṣá. wọ́n mọ ojoojúmọ́ ni wọ́n máa sọ̀sọ̀kúsọ tí wọ́n máa ba tiẹ̀ jẹ́ nílẹ̀ yìí. yọ mọ̀ mí mo ti sọ fún pé tèmi ní yọ̀dà mọ́ mo ti sọ fún pé tèmi ní èsàsì mọ́
èmi lọ́fẹ́ kọjú sí wa ó rò pé bóyá orí àwọn tí a ti ṣe orí àpèrè ìlọtẹ́lẹ̀ ní abẹ́ bílẹ̀rì nísìnyí. bẹ́ẹ̀ni ogun ẹ̀mí wọn ní ń bẹ lára mi tí wọ́n sì ṣetán àti jà àti rán wọn jáde ni nígbà tí n bá rán wọn jáde yọ bàjẹ́ fún jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rí kóòdù ẹ̀kẹ́ tó lọ gbé fún dáadáa kẹ́ ẹ tó sẹ́ǹdì ẹ̀ sí ní tẹ́ǹsì ọ̀dà ẹ sẹ́ǹdì ẹ̀ sí kó lè bá àgbọn tí mò ń sọ ní pé olórí burúkú wèrè rẹ̀ arò ní wọ́n jù sí láàsì lábẹ́ òkúta. kí ló dé tí gbogbo ọ̀rọ̀ kì í ṣe lórí alábàáhùn sólúwo nìkan lọ́ba tí ń bẹ ńlẹ̀ Yorùbá ni àbí torí pọ́jọ́ máa ìjẹ́bẹ̀rí tí wà bẹ́ẹ̀yà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu òní tètè jẹ̀fẹ̀ ọ̀la tètè jẹ̀fẹ̀ ṣé tètè nìkan ní ń bẹ lọ́fẹ̀ ni òní alágẹmọ́ kú ojú àrò ọ̀la alágẹmọ́ kú ojú àrò lójú ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ́ òní olúwo ni o ọ̀la olúwo ni o olúwo báyàn kan já o ìmáàmù lọ́ba Adéwálé Àkànbí mà tún bá jà olúwo fẹ́ báyàwó ìmáàmù lò pọ̀ olúwo ń ṣe homosexual olúwo sọ ara rẹ̀ di emir olúwo mà ní ká máa pe oní igwe olúwo dàgbàdé lọ́balọ́ba ró olúwo kó tọ́ọ̀gì lọ́ba nǹkan oníkan jẹ́ olúwo kó tọ́ọ̀gì lé àwọn ọba jáde ní peace meeting ṣé olúwo nìkan ni olúwo ní àṣà Yorùbá ti wà outdated olúwo ti sọ ara rẹ̀ di Anthony Joshua ó ń kó ìkóòkò bu ọba ẹgbẹ́ rẹ̀ olúwo lánàá olúwo lónìí olúwo ní lọ́la sódìgbà tó bá sì gbọ̀nsẹ̀ sórí àpèrè ọba kí wọ́n tó lé Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bó olóòṣògùn kà mọ́ ẹni tí ó jẹ́wọ́ òní yé béèrè kí ló dé tí olúwo ń gun gbogbo èèyàn gàràgàrà ṣé bẹ́ẹ̀ rí n tó fojú olúwo òkèèrè ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn ẹ̀sẹ̀ ọba Adéwálé Àkànbí ti kún fẹ́ ó ń ṣẹ́ dànù lèmi Àkàndá ṣe tún fẹ́ sọ̀rọ̀ because mo ti ní n ò ní dá sọ́rọ̀ Àkànbí mọ́ pé ìgbà tíjọba ń yọ ọmọlúàbí ní kò lójú agbo bọ̀tì wọ́n ní kínní ẹni bóore kò tàǹgòrá ọba níbi wọ́n páàkì ẹ̀ sí fún ọ Àkàndá náà ló lè ṣàlàyé ẹ̀kọ́ dánmọ́rán ilẹ̀ tí ò tójú ẹni sú òkun rẹ̀ a máa ṣòro láti rìn òótọ́ kò sí ní tójú òrírí àti rí bí òjò ti kùkùkù tí ọ̀rọ̀ a sì ti rí bí òjò ti rọ̀ láì sú rárá láì tiẹ̀ fún ẹnì kankan lára kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo ti rìnà títí mo ti bá bukẹ́ níbi tí kì í fapá ṣe tán mo rí àràrá níbi tí kì í gorí àròkó tó lè fi yọ̀ sọ́bẹ̀ ọba aládé tí ń jà kó òkú ní gbangba lèmi ò tí ì bá pàdé ńbẹ kankan ọba aládé tí ń ju upper court ẹni tó yẹ kó lọ challenge Anthony Joshua ọba aládé ẹgbẹ́ ní lè sán mọ́ ìwọ ṣẹ̀ṣẹ̀ gbà pé táùtù làwọn fi jọba ní olówó dè fighter olówó dè fighter olówó dè fighter ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín odó gbà mẹ́tì fúnra Yorùbá àṣà wa ti di tí wọ́n yí mẹ́rùkú olùtọ́jú àṣà di olùpọ̀ àṣà mẹ́rẹ̀ olùgbé àṣà lárugẹ di olùyẹpẹrẹ àṣà ṣé wọ́n sì lẹ́nu àti parí ìgbà mọ́ láàfin ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan rò ọ̀rọ̀ olówó ti dirun orí bá a ti ń fa lòmíì ń rú jáde kò fìgbà kankan kúrò lórí ẹ̀rọ ayélujára bí ti ń fi mọ́tò sakọ ní fi pálàsì sakọ pálàsì mi lọ fáìn jù ẹ wo pálàsì mi bó ṣe fáìn ẹ wo pálàsì mi bó ṣe rẹwà ẹ wo aṣọ olówó iyebíye tí mo wọ̀ ó ti ta ìlú Èwo sóko ẹrú owó ayé wọn ní fi ń sararin dé àtìgbà tó ti sọra rẹ̀ dẹ́mí àlèmí ti sọ nípa rẹ̀ káyìn títí dòní ẹ̀mí àná ní ń pera rẹ̀ kọ̀kàn jẹ́ kó kọjá ìwo ni tọ́ra ti kí oríkìlì bàbá rẹ̀ fún bọ̀tì ọlọ́gbọ́n orí ni bàbá ọlọ́jọ́ orí gàgà gúgú kọ́ látùpà ẹni ọba lẹ́kọ̀ọ́ ní tanná alẹ́ ládùúró ń tà sọ sígbò ọ̀dá lọ́dún 2018 apàrọwà apàsámà ìgbé ikọ̀ náà ni ṣé ìgbàgbé nígbà náà ni mo ní kó ní fúnra ìrà ẹ̀ ọba Abdulrasheed ọ̀pá fún rẹ̀ mọ́ gbé mo ní kó ṣe jẹ́jẹ́ kákó arápá ẹ̀ òye fi tọ́ sọdún kí ọ̀bùnrà ìrà ẹ̀ kábíyèsí ó yé fìtọ̀ lùgbà bọ̀tì ajá tí yóò sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ
ẹyẹ ẹ̀rù ní tọ́jọ́ ajá tó bá létí ló ṣe é fèfé kẹ́sí àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dádúró ẹlẹ́bẹ̀lẹ́ Àjàó Wàró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ aláborókó kì í múni dè sọ́run kí ló ṣẹlẹ̀ láàrin Olúwo pẹ̀lú àwọn ọba tí ń bá jà kí ni wọ́n ṣe fún un àwọn lọ́láṣẹ́jù ni àbọ̀bá Adéwálé Àkànbí gbogbo yín lè mọ̀ pé n ò ní pọ́nrọ́ léwé aláòsì ní lelele kí n má rọ 2020 kọ́ ló bẹ̀rẹ̀ bí ẹ̀yin ṣe rò ó ti ń rò fún tipẹ́ lábẹ́lẹ̀ lára rẹ̀ ní Tolúwo Òkè tó ṣẹlẹ̀ níjọ́sí táwọn àgbà ìlú gbìyànjú kí wọ́n parí ẹ̀ tọba Adéwálé Àkànbí tó fi dá gbogbo ẹ̀rù ṣùgbọ́n nígbà tó di 2019 Olúwo pe àwọn ọba tó wà níjọba ìbílẹ̀ Ayédèrè àtìjọba ìbílẹ̀ Ọláolúwàjọ ó ní wọ́n gbọ́dọ̀ máa sọ fún òun kí wọn ó tó talẹ̀ ìlú wọn kódà ó ní lọ́dọ̀ ni rìsíìtì ọ wà òun ọmọ gba pàṣẹ́ntéèjì nínú owó ilẹ̀ tí kálukú wọn bá tà ìyẹn ní ìlú kálukú wọn baálé pápá ń fún olóògbòrò ògbòrò ń san tiẹ̀ agbowó ọ̀gbágbá nìkan ló yarí ọba dìkìrò láì akínrọ́pò immediately tó sọ kalẹ̀ ò nífin ìkónífin lọ́kọ́kọ́ dìde ó ní kábíyèsí ilẹ̀ Ìwó kọ́ là ń tà o ilẹ̀ ìlú wa ni o àbí ń dò lẹ́ta lè wó tẹ́ fún wa ń bẹ̀ ó ní ẹ má tí ì jẹ́ ó dòfin o ìjà kọ́kọ́ délé ná kájíṣẹ́ fáwọn èèyàn wa pé nǹkan báyìí lolúwo wí o agbowó wí the same thing olúulé ogbó wí the same thing báwọn ó rè é jábọ̀ nílé ṣùgbọ́n nígbà tí wọ́n ṣèpàdé kejì agbowó ọ̀gbàgbà lọ́kọ́kọ́ dìde ó ní òun ti jábọ̀ nílé bọ̀tì àwọn ará ọ̀gbàgbà láwọn ọ̀gbà pé Olúwo ni yóò máa já rìsíìtì bí àwọn bá ta ilẹ̀ kódà wọ́n tiẹ̀ láwọn ògbọ́rọ̀ ẹ̀ rí pé Olúwo ni yóò máa ta ilẹ̀ ọ̀gbàgbà ó ní kí agbowó jókòó ń bẹ̀ yẹn òun rò pé ọlọ́pọlọ pípé ni wọ́n fi jọba ìlú ọ̀gbàgbà ni olóòlé ogbó ní ẹ̀yin gẹ́gẹ́ bí adarí ń bí bàbá ẹgbẹ́ lẹ jẹ́ ọba ní gbogbo wa bàbá ẹgbẹ́ lẹ kàn jẹ́ fún wa ẹ má mà pàṣẹ tí ò ní múlẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ máa gbà nínú owó ilẹ̀ tá a bá tà ẹ kúkú sọ ní sakata pàrà tí àgbà sí tọ́ ẹ má fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ṣùgbọ́n pé ẹ̀yin lẹ́ẹ̀mọ́ talẹ̀ ìlú wa àlá tí ò lè dòótọ́ ni o olójú kòkòrò bá fẹ́ kí gbogbo nǹkan jẹ́ tiẹ̀ aláhùn ló lè àtọ̀rọ̀ eku lọ́wọ́ tíṣà aláìnítẹ́lọ́rùn ìkókò ajégunjẹran gbogbo ẹran alágbára tó wà ní gbópera wọn jọ a máa pa ẹran jíjẹ jọ ìwọ ìkókò láti fi sakápò ìkókò ronú díẹ̀ ló bá bú ẹkún kí ló tún ṣẹlẹ̀ akápò ṣe bẹ́yìn lálámọ̀ dá ẹran tá a bá pàjọ sí lọ́dọ̀ ní kẹ́ má bàa sọ pé ò ní rí bẹ́ẹ̀ mọ́ ni ọ̀kánjúà lè alákọ̀rí ọ̀yọ́nú sí tó kéré ìtọ́pọ̀ òsì tó fẹ́ tó Olúwo ta ilẹ̀ bàbá tiẹ̀ tán ọ̀tá ti sànmọ́rẹ́ ìlú ọ̀tá ti mẹ̀kúnnù àti aláìní ìwó mọ́ ọba ronú tí ó ṣe ti kò rí ọ̀fẹ́ máa ta ilẹ̀ ìlú àwọn ìlú tó wà lágbègbè Ìwó kọ́ máa gbowó rẹ̀ láwọn ìlú tó lọ́ba tó níjòyè tiwọn ṣé bẹ́ẹ̀ ní dùn ni tí òjò bá kọ̀ tí ọ̀rọ̀ kò ní ká sọ pé kó kan ya wọlú ká tiẹ̀ ní owó sáfẹ́rẹ́ lọ́wọ́ ọba Adéwálé Àkànbí ṣé bí kó dídí ọba ìlú ọmọ ẹlọ́ni lọ́wọ́ gbà lójú táyé ni daylight robbery nìyẹn kẹ́ nígbà tí èèyàn ya wèrè ní ọba jọ̀wọ́ irú ilẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n wà sọ fáwọn èèyàn ló tiwọn Olúwo mà ti gbalẹ̀ wa o wọn wá nílé wọn kò láàfin ọba Abdulrasheed Adéwálé Àkànbí ni wọ́n ta ilé òun bóyá ó rò pé òpònú ni gbogbo wa pátá kábíyèsí o Olúwo di Mike Tyson kí ni distance Ìwó sí Òwúkúta kí ni distance Ìwó sí ilé ogbó kí ni distance Ìwó sí Olúpọ̀nà kí ni distance Ìwó sí Ìkónífin kí ni distance Ìwó sí Ìgẹ̀gẹ́ kí ni distance Ìwó sí Ìwó Òkè kí ni distance Ìwó sí Àgbérére kí ni distance Ìwó sí Ògbùró kí ni distance Ìwó sí Fèésù ṣé bẹ́ẹ̀ ni ilẹ̀ Ìwó pọ̀ tó ni àbá tún fẹ́ bẹ̀rẹ̀ ìsákọ́lẹ̀ part 2 ńlọlọ́wọ́ bá competition lọ́sọ̀dọ̀ AIG lọ́ṣogbo ó láwọn ọba ìlú tó yí Ìwó contract life òun AIG lọ́wọ́ sọ́mọ̀ náwọn kábíyèsí wọ̀nyẹn sọ́ṣogbo wọ́n débẹ̀ wọ́n ṣàlàyé tó fẹ́ sábàbí àti commissioner of police àti AIG lọ́rọ̀ lé ni
kí wọ́n rè fegun òtòlò tó gẹ́gẹ́ bí olórí ìlú kí wọ́n rè yanjú ẹ̀ fúnra wọn. AIG ló wá sọ lọ́jọ́ náà wípé ọjọ́kọ́jọ́ tí ẹ bá fẹ́ yanjú ẹ̀ òun fúnra lára òun wọ́n wà níbẹ̀ ní gbogbo wọn bá ikú l'Óṣogbo wọn gbà lù wọn lọ. ìgbà tí wọ́n délé wọ́n láwọn ò ní yanjú ẹ̀ ní pálásì Ìwó wọ́n ní local government làwọn ò ti yanjú rẹ̀ kí n má bàa rí ògiri ọ̀rọ̀ ọ̀hún sọ rárá. mo kí fóònù mi mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó mọ wọ́wẹ̀ tó sì bá gbà jẹun ṣe gbogbo kábíyèsí tí ń bẹ ńlẹ̀ Yorùbá ló kúkú gbé mi. mo bá kábíyèsí 6 sọ̀rọ̀ nínú 8 tí Olúwo competition mọ́ wípé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣèkà ní ẹni ó sì gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù bọ́ bá gbọ́ sáìdì ẹjọ́ kejì yóò tún ọ̀pá rẹ̀ mú padà. àwọn 6 ló ṣàlàyé fún mi ọ̀rọ̀ àwọn 6 ò sì tà sí ìyẹn ní 2019 bọ̀tì mo gbọ́ ni mo ṣe nǹkan kan lórí ẹ̀ nígbà tí kìí ṣe pé wọ́n rán mi tíṣẹ́ tí ò lówó oṣù kì í láfẹ̀yìntì mo rí i gẹ́gẹ́ bí nǹkan tó yẹ kí n dá sí bọ̀tì kò tí ì fi ẹsẹ̀ múlẹ̀ tó ní tèmi àfi lẹ́yìn ìpàdé ìpẹ̀tùsáwọ̀ tí wọ́n ṣe ní local government Ìwó. kété tí wọ́n parí ìpàdé ni mo ti gbọ́ bí ọ̀rọ̀ yọrí sí. gbogbo ọba ti wà níkàlẹ̀ alága ìjọba ìbílẹ̀ Ìwó ti wà níkàlẹ̀ Olúwo ò tí ì dé AIG ń bọ̀ lọ́nà ó sì ti pè wọ́n pòun ò ní pẹ́ dé àfi tó Olúwo wọlé dé tariwo ó kó nílùú sẹ́yìn wọ́n lùlù ọ̀tẹ̀ ọba Adéwálé Àkànbí ń kọrin èébú bẹ́ẹ̀ ní jó ti ń pò yìí rẹ́rẹ́ làwọn tọ́ọ̀gì mú gbó mu sìgá láàrin àwọn lọ́balọ́ba àyìn kójú ọmọ rèébi gbogbo ara lóògùn rẹ̀ làwọn kábíyèsí bá kó agbádá ńlẹ̀ kálukú wọn bá dìde wọn gbà ló wọn lọ ojú ọ̀nà ni wọ́n ti pàdé AIG tí ń bọ̀ wọ́n pè wọ́n nígbà tó bá ṣe àlásán wọ́n ní àwọn ò ní lè padà mọ́ àwọn ò lè jẹ́ káwọn ọmọ tí ò níran kan ó ṣe àwọn léṣe ìyẹn lọ́wọ́ bí pàdé ọjọ́ Jímọ̀ lọ́dọ̀ AIG tí wọ́n fi ń nara wọn Olúwo of Ìwó Ọ̀yẹ́ lọ́ba ọba Adéwálé Àkànbí Ọ̀yẹ́ lóyè oríṣi èèyàn 3 ló wà odidi èèyàn adẹ́bù èèyàn lásán lọ́ba Abdulrasheed Adéwálé Àkànbí àdójútì ni ọba tí Ọ̀yẹ́ lóyè ni àwọn ará Ìwó kọ́ ló fi jọba ó sì wá di ẹrù jẹ̀jẹ̀ sáwọn èèyàn Ìwó lọ́rùn láti gbélé ẹni ká fọrùn rọ́kẹ̀ gẹ́gẹ́ làwọn ará Ìwó jókòó wọn kalẹ̀ o táwọn adásíni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ tí wọ́n fa jọ̀gọ̀dì sọ́rùn wọn àwọn akóti ẹ bá ní akósì gbèrò tó kó tiwọn bá wọn ta ló fi Olúwo ọba Adéwálé Àkànbí jọba because àwọn èèyàn Ìwó pẹ̀lú àwọn afọbajẹ là ń dálẹ́bi kódà àwa tiẹ̀ ní lẹ́yìn ìgbà tí wọ́n bá suspend ẹ̀ tàbí tí wọ́n yọ ọ́ lóyè tán tí wọ́n tún wá bánu fámìlì rẹ̀ for 100 years pé wọn ò gbọdọ̀ dé règbèrègbè àpèrè ọba kọ́lọ́ọ̀mù forí dé èèyàn kọ́ ni àwa rò pé àwọn afọbajẹ ti jẹ́ dòdò ilẹ̀ ẹnu wọn ò ṣe lè sòdodo mọ́ pé bọ́yá torí pé wọ́n ti gba kọ́bọ̀ ni wọ́n ṣe ń gba kọ̀bọ̀ òru lọ́wọ́ ìrù ọkàn tiwa ni pé bẹ́ẹ̀nu bá jẹ ojú àtì ohun tójú òkúrí ní sàárè àjẹ́ pé ikú ló mú wá o ọ̀rọ̀ tiwa ni pé ọ̀kẹ́rẹ́ àwọn afọbajẹ ti jẹyìn ó sì ti di dandan kó suhá àfi báwọn afọbajẹ ṣe jáde o pé àwọn ò lọ́wọ́ sí fífi Adéwálé Àkànbí jọba kódà àwọn ìdílé ọlọ́mọ ọba làwọn ò rere wọ́n ní gómìnà Arẹ́gbẹ́ṣọlá lọ́fọ̀ọ̀sì ẹ̀lẹ́ àwọn lórí òun náà ò sì fi bò á lòun súnmọ́ Gbóyèga Oyètọ́lá eléyàn ló fi ọkàn rẹ̀ balẹ̀ pé tí òun bá ṣe àṣegbé ni. àwọn òrírí wọn kàn lo pàápàá àwọn nǹkan tí a rí. Daddy, kí ni opinion àwọn gbogbo aráàlú àti especially àwọn ọmọ ọba torí àwọn ọmọ ọba Ìwó gbogbo aláwọ̀ respect wọn ní ilẹ̀ Yorùbá ṣé wọ́n fẹ́ àbí wọ́n fẹ́ ká má pa irọ́ ká má kásò tọ́ǹsì ibo ní à ń lọ gọ́nsà. kí n tí àwọn èèyàn sọ tí a pọ̀ náà lè ní gbọ́dọ̀ sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé àṣì ọba jẹ àwa sì pé àwa káà jẹ́ o ìjọba ìjọba ló fi àwa káà jẹ́ o ẹni táwa fẹ́ kọ́ tí àwa fẹ́ ìjọba ọ̀hún o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá sọ pé tó irú eléyìí kí ni ìgbésẹ̀ tẹ́wàá gbé lórí Ọlọ́run ló lè ṣègbésẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kò dùn máa ráàlú ní. Olúwo lọmọ sàdé kó pọ́npọ́ bá màmá ẹ̀ ọba Adéwálé Àkànbí la sọ́nà kéfìyẹ́ gbọ́pọ̀ ẹ̀yin ni kẹ́ fílẹ̀ ń dè gàpù láàrin ẹ̀ làpèrè ọba ìlú ṣòfò
wọ́n ń gbìyànjú láti wọ́ ọmọ oyè tó fìtì wọ́n fẹ́ yan ọba ìlú Òwu tuntun Ládéwálé Àkànbí bá bẹ̀rẹ̀ sí ní bọ́ba lóhùn ọmọ ọba lóhùn kò lo influence ẹ̀ láti ran òun lọ́wọ́ ìyẹn ló wá bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ sí Arẹ́gbẹ́ lọ́rùn Mọ́sá àti gba ẹgbẹ́ òṣèlú APC nígbà òjò mi bá gbà mí nígbà ẹ̀rùn yóò dùn mọ́ mi n ò fẹ́ owó lọ́wọ́ yín gómìnà n ò fẹ́ nǹkan kan ohun tí mo fẹ́ ni kọ́ ọmọ ọba Adéwálé Àkànbí ọjọba kó tó lọ rèé gbólóṣù ọmọ Jamaica tó gbé wá ń jọ sí káwọn méjèèjì ó tó padà sí sìn ara wọn Lárẹ́gbẹ́ bá ní kò sí ṣíṣe kò sáìṣe ìrókò ti wọlé Agbẹ́dọ̀nù àwọn afọbajẹ yarí wọn làwọn ò fẹ́ gbogbo ìdílé ọlọ́mọ ọba lẹ́ni táwọn ò rírí ìníyà ọjọba lórí àwọn kẹ Arẹ́gbẹ́ṣọlá ló wá fi tìpátìkúùkù mú àwọn afọbajẹ láti kọwọ́ bọ̀wé ní Government House l'Óṣogbo ṣe rí pé àwọn afọbajẹ ò lágbára gómìnà ní ń pàṣẹ àti ìwúlọ́fẹ́ yìí ti gómìnà dànù Ládéwálé Àkànbí bá jọba sìmìtì ń tòótọ́ ti parí lẹ́tà kò pé oṣù kan kò pé méjì lẹ́yìn tí wọ́n fà Àkànbí jọba tán Abdulrasheed Àkànbí fojú olóore gógé ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán ó dege borókó epo ẹ̀gúsí dohun àìjírí mọ́ lẹ́yìn ìgbà tá a ti fi pàǹtàjì yán àwa sọpọ̀ ń gbénu àwọn tàwó dẹ̀dẹ̀rìn tí wọ́n wá ń jáde òfò ní ìsìn àwọn aláìlójú tí òpònà àwọn akédèdèrìn akédanidání ẹrú Fúlàní tó pera wọn ní Jàmátù Tawal Muslimin tí wọ́n ní tí wọ́n bá suspend Olúwo ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní nísinmi kí lọ́kàn wo kan ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe bíbẹ́ ṣe jáde ń jọ́kìn ní àná náà nu tẹ́ kó pílẹ̀kàdì lọ́wọ́ tẹ́ kó bọ́ọ̀sì tẹ́ gbòṣogbo lọ Olúwo ní Ifákọ́lọ́ yan òun ó ní èèyàn mímọ̀ ló ń fi sọ̀rọ̀ ó Lárẹ́gbẹ́ṣọlá ló fèmí jọba o Ifá kankan kọ́ o Ifá níbi tó wó wà Olúwo ọ̀sẹ̀sẹ̀ máa ṣe bí ìdìbò lóge ọpẹ́ tó ti ń ráwọn ọba ẹgbẹ́ rẹ̀ fín ọpẹ́ tó ti ń kàn wọ́n lábùkù wọ́n ń wò ó láwòsàn kún ó ń wòra rẹ̀ láwò rẹ́rìn àló ní swaga ni jẹ́ kí n sáré tó àṣírí ẹ̀kan tí ọ̀hún síta fún ọ àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ pàdé Buhari ní Government House l'Óṣogbo ń jọ kan wọ́n kó àga mẹ́ta sí àìtẹ́bù wọ́n kọ orúkọ ní Ilé Ifẹ̀ sí kan wọ́n kọ orúkọ wa Òbòkun sí kejì pẹ̀lú ti Buhari tó ṣe kẹta Buhari ti wà níyẹ̀wò pẹ̀lú gómìnà àwọn ọba wà ní gbọ̀ngàn bọ́lúwo ṣe wọlé nù akìrún ọ̀fìnkìrún àti olókùkù ọ̀fọ̀kùkù ni wọ́n jọ jókòó sọ́wọ́ wájú ìyẹn ní first line pẹ̀lú Arágbèjì ọ̀fẹ́ Rágbèjì kọ̀sága Olúwo níwájú wọ́n ṣe lọ síwájú nù wọ́n ṣàfẹ́ fi tìpátìkúùkù jókòó síwájú lọ́ba dègbàrú síwájú akìrún ó ní kákìrún ó dìde fún òun dìde ń bẹ̀ yẹn akìrún wò ó ti kàtẹ́gbé wọ́n wo ibi tí ìyá ó jẹ lára rẹ̀ Ọlọ́run ọba mi ń gbọ́ kábíyèsí ọ̀sọ̀rọ̀ Ládéwálé Àkànbí bá bẹ̀rẹ̀ sí ní tú bí ẹjọ́ èrò rádaràda wo nìyẹn sẹ́rù sájẹ́ǹtì yìí lè lọ jókòó sáyé kọmíṣánná exactly gbólóǹtọ́ba Adéwálé Àkànbí pè ń jọ́nà náà àwọn tó ń jù lọ ni wọ́n wá jókòó ń gbé lọ̀rọ̀ gòkè lábá ní Olúwo má ṣe bẹ́ẹ̀ yẹn má ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ní gbégbé ẹnu ẹ kúrò níbẹ̀ yẹn má bá mi sọ̀rọ̀ wáyò lọ́ba tó mú tọ̀ràn gòkè lágbọ́ lọ́ba rèé gbé àga lẹ́yìn fúnra ẹ̀ ó gbé sẹ́gbẹ̀ẹ́ ti gómìnà rádaràda lẹ́nu aláìsàn tó lómi ẹja kóró ntọ́jẹ́ pọ́lọ̀ ní fìyàn hàn yàgò lọ́nà kí wọ́n rí mi onítọ̀hún ò sí ń ta mọ́nu ìràwọ̀ onítọ̀hún ò tí ì ṣetán tí ó yọ ni bọ́lọ̀ ń bá ṣetán tí ó fìyàn hàn kò ní wàhálà kò ní advertisement nínú agbowútọ́ wá gbá létí yìí náà ní ń pariwo ń bẹ̀ lọ́jọ́ náà o agbowú ẹ̀wá olúlé ogbó ẹ̀wá làwọn yẹn bá rèé dìde bá ṣẹ́ẹ̀rí bí wọ́n ṣe ń ṣe ni ṣẹ́ẹ̀rí báwọn bá yẹn ṣe ń ṣe é ṣe mẹ́ni olúwoṣọ ara rẹ̀ di ẹja gbígbẹ ó ti gbàgbé kíkánjọ́ kan ó gbàgbé rírun wómúwómú bí èyí tí ò ní wúlò mọ́ láéláé jẹ́ kí n tó sáré sọ̀kan fún ọkọ tó sámi àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun wà ní Council of Obas ní Governor's Office lábẹ́rẹ́ l'Óṣogbo ńgbà tí ó débẹ̀ lọ́ba fi gbé bọ́nu mo ṣẹ̀ṣẹ̀ kú lọ́dọ̀ gómìnà nísìnyí mo ti sọ fún kó ra bọ́ọ̀sì ńlá kan tí a máa gùn kẹ́yìn ọba yìí ẹ ní swaga Lárágbèjì bá ní hey please ta ló mọ̀
sọmọ gọ́fúnà jù wá lọ ni lọ́rọ̀ gòkè lábàdá sí ìní gbogbo bàbá kẹnu bodè gbòlógé tí ń bu gbogbo wọn jẹ ó ní gbogbo yín ẹ̀ lè tó mi ara nǹkan yín ni mo ti advice gọ́fúnà kó tọ́jú yín kó kọ́lé kan fún wa tá a máa fi ṣe guest house nígbé ìwà rádaràda tí èèyàn gbọ́dọ̀ bá lọ́wọ́ ọba aládé Ilẹ̀mí Àkàndá fún ní ọba Adéwálé Àkànbí tó ti dé sí ni àgbowó ọ̀gbàgbà tó gbá létí kì í tán lára wèrè kọ́mọ kó páyà kò lè ṣe kọ́mọ sọ wọ́n wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan iṣẹ́ kòkè iṣẹ́ kòdéènì iṣẹ́ tramadol iṣẹ́ refnol iṣẹ́ swifnol ni èèyàn ní ìlú kọ́mọ da orí èèyàn rú bó tiẹ̀ ní kí wọ́n má talẹ̀ bó ní ló ṣe fẹ̀ sí bó ní ìdàgbàsókè ṣe máa bá ìlú tí ìrọ̀lẹ̀ tí ń bẹ nífẹ̀ẹ́ àti níkìrun níbi tí wọ́n ti ń po irin tí wọ́n ń lọ irin bí wọn ò bá talẹ̀ só lè débẹ̀ wọn lè mí fi wá gbà pé ìlara ni olówó ọ̀fẹ́ kí ìlú tó pọ̀ dàgbàsókè ju ìwó lọ nígbà tó ń rí nǹkan kan ṣe ju jàgídíjàgan tí ń ṣe kiri lọ bó lè kó ṣe dàgbàsókè bí wọn ò bá talẹ̀ gbogbo ìlú tó dàgbàsókè tó dìlú ńlá wọ́n rí bẹ́ẹ̀ torí pé wọ́n talẹ̀ ní and again ṣe ilẹ̀ ìwó ni wọ́n tà ní bí Dangote ọ̀báralẹ̀ kò ní kọ́ rìfáínárì kò sì ní kọ́ lè iṣẹ́ sìmẹ́ǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìlú Ìwó pátá là ń pè o gbogbo ẹ̀yin afọbajẹ Ìwó pátá là ń pè o gbogbo ìdílé ọlọ́mọ ọba ẹ̀yin là ń kàn síṣẹ́ àsìkò ni yé ká yọ ọba olówó kò lórí àpèrè ó yẹ ká fi orò lé kò láàfin ni ẹni tí ń pè ọ́ dákẹ́ bó bá ń gbàgbọ́ ya etí rẹ̀ ọkàn wulẹ̀ dé ní àní torí pé wọ́n ní ká mẹ́ sọ̀rọ̀ ṣé wúrẹ́ sì máa dọ́sọ̀jẹ́ lọ́wọ́ ẹni àjẹ́ pé ní bàbá ẹlẹ́sìn ọ̀bá tijú àti gbọ́n ẹ̀sìn ní kẹsẹ́ ẹ̀sìn náà ò ní tijú àti dá a mọ́lẹ̀ níta gbangba bólúwọ̀ ọ̀bá yé dójú tìran Yorùbá àwa náà ò ní yé kan kábíyèsí lábòkù kì í sàbòkù nìkan o á padà fi orò sí kábíyèsí jáde láàfin ni Déjì Àkórè àná òṣètò bẹ́ẹ̀ tí wọ́n fi rọ̀ ọ́ lóyè olùyàwó ẹ̀ lásán ni kò lu ọba ọlọ́wọ́ ìlú Ọ̀wọ̀ lálága ìgbìmọ̀ lọ́balọ́ba nígbà náà wọ́n rẹkọmẹ́ǹdì fún mẹ̀mẹ́kò pé kí wọ́n yọ ọbẹ̀ ẹni yọ jìgá bí wọ́n ṣe lé Déjì Àkúrẹ́ dànù nù wọ́n ní adójútini ni kò yẹ lọ́ba kí wàá lọ́bọ̀ fi sórí tí náà kí ó ṣe adójútì yìí tó àti àṣàmọ́lẹ̀ yìí tó èèyàn méjì náà ló sì wà lọ́wọ́ rẹ̀ a sì fẹ́ kí wọ́n fi ṣe gbé a fẹ́ kí wọ́n ṣe bó ṣe tọ́ ni ó wà lọ́wọ́ gómìnà Gbóyèga Oyètọ́lá ó sì wà lọ́wọ́ ní Tilé Ifẹ̀ ọba Adéyẹyẹ ní Ògúnwùsì bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ ìgbìmọ̀ lọ́balọ́ba but to the best of my knowledge gómìnà Gbóyèga Isiaka Oyètọ́lá ò ṣe nǹkan kan lórí rẹ̀ ìdí ni pé ó ń ro tòṣèlú ayé àwọn olóṣèlú wọ̀nyí nǹkan ni gẹ́gẹ́ bí olóṣèlú ìbò ló wà lọ́kàn tiẹ̀. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́
ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ yá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. MDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sọ́sán, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àá wá gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé àá ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. Àá sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa.
Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Béèrè mi lọ́wọ́ àwọn orí adé nìyí pé tìlú lẹ̀ ń ṣe ni àbẹ́tara yín. Ó bá jẹ́ tìlú lẹ̀ ń ṣe tẹ̀sí fẹ́ kí ìtàn ṣe àkọsílẹ̀ burúkú ń pa yín. Ohun tí gbogbo Ìwó fi ẹnu kò lé lórí, ohun tí gbogbo ọmọ Yorùbá fi ẹnu kò lé lórí ni pé àwọn òfin ọba Abdulrasheed Adéwálé Àkànbí nípò mọ́. Wọ́n lóoru tọ́ọ̀gì ọba mú àwọn bí ọba kò lẹ́rọ̀. Wọ́n láwọn ò forò lé kò láàfin. Orí dòǹdó ọba Adéwálé Àkànbí ti ń látajú. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Ẹyẹ ò ní fò kẹ́yẹ ọmọ bà. Ẹnìkan ò ní gorí òkè kan mẹ́sàn. Mo kì í da ọ̀rọ̀ mi bá kọ. Ẹ mọ̀ mi mo tún lè fàyọ nígbàkúgbà. Ẹ láìkí péèjì mi lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awikonko kò ná ọ ní nǹkan kan. Kàn kílíkì lórí láìkì lásán ni. Bí mo bá ti ń upload síbẹ̀ lọ́wọ́ kan lọ́mọ rí. Ẹ subscribe sí YouTube channel mi bákan náà. Kò ná ọ ní nǹkan kan láti subscribe. Kò ní já oní dátà, kò ní ná olówó láti máa rí notification mi lásán ni.